ibarun bembe wa fi wa'asihi hikamun. ẹlẹ́ẹ̀kejì ni a. gbogbo ànábì Ọlọ́run pátá. alayhimu salatu wa salam. hukamawu ni wọ́n. inú hikima tá a máa rí lára àwọn ànábì Ọlọ́run. alayhimu salatu wa salam. òun náà ni kí wọ́n jíṣẹ́ pẹ̀lú qadiyati sáà. ẹ̀rí pé Al-Qur'ani ti sọ̀kalẹ̀ tó fi sọ̀kalẹ̀ tán ń sọ̀kalẹ̀ hasbal aadati wal waqa'i. gbogbo ń tọ́pa ṣẹlẹ̀ immediately náà ni àyà ó máa sọ̀kalẹ̀ láti máa sọ̀rọ̀ lórí ń tó ṣẹlẹ̀. ẹni ó bá ti wá lè sọ̀rọ̀ qadiyya sáà tí ọ àbí tó lè so tó ti ṣẹlẹ̀ lọ tó lè so pọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti so ọ̀rọ̀ Imam Shafi'i ìmọ̀ ti bàbá wa ìmọ̀ ó ti bá wa huwa al-wa'isul hakim. Masha Allah. àbá ìdákun. ẹlẹ́ẹ̀kejì ni a. ẹlẹ́ẹ̀kẹta al-istimta' kéèyàn gbọ́ wá sí ó sì ráyè jòkó sí yẹn la kágbádùn ẹ̀. ó ti yé ìbẹ̀ nínú iṣẹ́ táwọn ànábì Ọlọ́run tó mú lọ́wọ́ wọn tó mú wá. bẹ́ẹ̀ pé gbogbo ohun tí ó bá sọ̀kalẹ̀ báyà bá sọ̀kalẹ̀ lára nábì. kọ́dà àwọn tí àfáà tó bá sọ̀rọ̀ táwọn èèyàn bá gbádùn ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ọ̀ràn ni o. Ọlọ́run kọ́ lọ́ràn òun lọ́ràn rẹ̀ tọ́lẹ́ lómi máa lọ agídí ṣe wá sí. èyí tẹ̀ ń ṣe yìí ní ṣe jẹ́ àmà pọ́lọ̀ ọ̀ràn yín ni. ẹni tí ó bá lagídí ṣe yọ́ máa wá àyà lọ síyà yìí yọ́ máa wá díìsì kì òun náà lọ kọ́ fọ́mọ ọmọ òrí bí àdísì wà kò sì ní rí wí mọ́. yọ́ máa pé ọ̀rọ̀ kankan abẹ ní gbogbo ọ̀ wá dàrú máa lọ́wọ́ àwọn yóò wá wípé àrójútu àfà yìí àrójútu wá sí àti rójútu ẹ̀yìn tẹ̀sí wá sí. alhamdulillah. níjọ́ tá Al-Qur'ani sọ̀kalẹ̀ fún ànábì. Allahu alayhi wa sallam. Wàlídù ọmọ Mùgírà ló jẹ́ àmà wípé istimta'u ń bẹ fáwọn ànábì fáwọn òjíṣẹ́ Ọlọ́run. Wàlídù ọmọ Mùgírà ń gbà tó gbọ́ Al-Qur'ani tán òun kàn ń darí bọ̀ lọ́ba bí tá ànábì ti ń ka Al-Qur'ani tí wàá yìí sọ̀kalẹ̀. ọdún ọgbọ́ tí a máa pọ̀ gbà fún ànábì ó yẹ ti ànábì gan pọ̀ gbà fún àmọ́ Al-Qur'ani yẹn wọlé sí i láwọn sì gbádùn ẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé ọ̀rọ̀ Lárúbáwá náà ni ó tún wá gbádùn ẹ̀ yàtọ̀ ju ọ̀rọ̀ táwọn ń sọ lọ ó wá dọ́dọ̀ àwọn àyókù àwọn Abu Jali àwọn gbogbo wọn ó wá débẹ̀ ó ń laqad sami'tu min Muhammad anifan ó nígbà tí ń bọ̀ mọ́ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ànábì ó ní kalaman laysa min kalamil ins wala min kalamil jinn ó ní mọ́ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ànábì ó ní kọjọ́ ọ̀rọ̀ èèyàn ó sì jọrọ̀ àlìjànnú ó ní kò yé òun ọlọ́rọ̀ yẹn ń wọlé sí òun la ìsì ń fara àwọn balẹ̀ Muhammad yóò òun sì hẹ́ẹ̀tì òun láìkẹ̀ àmọ́rọ̀ rẹ̀ yóò òun láìkẹ̀. Allahu akbar. ó ní fa wallahi inna lahu la halawa ó ní ọ̀rọ̀ yẹn dùn o ká má parọ́ o láìkẹ̀ àmọ́dùn wa inna alayhi la tulawa wa inna a'lahu la musimiru wa inna asfalahu la mukidiku wa innahu ya'lu wa la yu'la alayhi. ẹ wo bí Wàlídù ọmọ Mùgírà ṣe ròyìn Al-Qur'ani tó pọ́ lẹ́nu ànábì jàpé kèfèrí ni kò gbà àmọ́ gbádùn ẹ̀. istimta'u ní ń bẹnu wá sí ọjọ́ mélòó. mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹta ni al-iblag. ẹlẹ́ẹ̀kẹrin ni al-iblag. ya ayyuhar rasul balligh ma unsila ilayka min rabbik fa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas. ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ti ṣe yìí kò síbi tẹ́ ẹ̀ fi wá sí tọ́sí tọ́tì dé ńgbà pé débi ọ̀rọ̀ Sheikh Adam radiyallahu ta'ala anhu bí n tí ń wò yín ni ń wo bàbá wọn lè máa Masha Allah àwọn ní ọmọ sọ̀dáka bí yàn bá ka tíra Sheikh Adam bí ọba rí ka àbọ̀ lè máa ń sọ fún pé bẹ́ẹ̀ kọ́ àwọn èyí sì tijú kọ́ sọ fún yàn wípé déètì tó wí nǹkan ojú agbo náà wọ́n ti sọ ẹ wá ń sọ̀rọ̀ bàbá ńlẹ̀ wà wọ́n rẹ́rìn ẹ ń sọ̀rọ̀ Sheikh Adam ó jẹ́ mà wípé bàbá yìí rí i pé inú ilé ni bàbá ẹni tí ń sọ̀rọ̀ yìí o inú ilé lọ́wọ́ o Masha Allah ẹnu yàrá tẹ wà nulẹ̀ Sheikh Adam nìkan làwọn ọmọ àmọ́ sáàmà wípé gbogbo ń tẹ́ ẹ sí lónìí jẹ́ àmà pé nú ilé lẹ́wà kì í sọ̀rọ̀ ẹni tí ihe nǹkan ń talẹ̀ ń sọ. wọ́n bá já sí wípé kò ní jọ á lójú torí ọmọ inú ilé ni ọmọ ẹni tẹ́ ẹjọ́ ń jọ ọmọ àyá tẹ́ ẹjọ́ ń jọ rẹ̀ èmi mà tá a mọ̀ yín níyà yín àti rí tá a rí yíyà yín wípé bàbá wa hasbunallahu dhani àwọn ní ẹ torí wọn déyà yín tínú ilé yín ń jẹ́nu ilé yín nú ọ̀rọ̀ tẹ́ ń sọ ó jẹ́ àmà wípé anta min alil bayt ọmọ náà lé ní sá ọmọ náà lé ní
ọlọ́run kó wọlá ẹ̀mí Sheikh Adam radiyallahu ta'ala anhu. ọlọ́run kó wọlá rúhù wọn rahimahullah. wọlá gbogbo tí wọ́n gbé ayé ṣe ó wọlá bí wọ́n ti rí tẹ́yìn náà ròyìn wọn fún gbogbo ayé gbogbo ẹni tí ò mọ bí Sheikh Adam ti rí ẹ tó ròyìn wọn fún wa lónìí ọlọ́run kó wọlá bẹ́ẹ̀ wọ́n wọlá Mawlana Sheikh Alhaji Ibrahim Niyas torí mo rí i pé inú ilé òun náà lẹ tó wà masha Allah. àyẹ̀bẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn akọ́ wọlé Sheikh Abdul Qadir Jilani qaddasallahu sirrahu. níbi ìhù dànù masha Allah. wọ́n wọlé Kibritul Amari Mawlana Inda Salati gbogbo tí wọ́n wí yẹn níbi ìdànù masha Allah. ọlọ́run kọ́ wọlé àwọn alu tazawu kọ́ wọlé bàbá àgbà arúgbó ń pàkátà rahimahullah. kọ́ wọlé àbá ó àwọn ẹni ọlọ́run kọ́ wọlé àwọn bàbá Basharu Ládàngbà ogun ọbẹ̀ ti ń dákọ̀ wọn ẹni àhímọ́ta gírígan àhímọ́ta gbogbo àwọn àhímọ́ta àwọn tẹ́yìn jẹ́ máa mú wọn yìí ọlọ́run kọ́ wọlé àwọn ọlọ́run mọ́jọ ẹ̀ṣubú àmín. àgbárùkọ́lá àwọn ẹni ọlọ́run àmín. a fi bàbá wa ìmáàmù Gàmbàrí tọrọ fún yìí báwa gba Imamul Gàmbàrí. al-Imam al-Kufu ìmáàmù tó kájú ẹ̀. a fi wọn tọrọ fún yín àfi wọ́n tọrọ fún yín. ẹni ire ẹni rere. aláníyàn ire aláníyàn rere. onínú ire onínúure. ọlọ́kàn ire ọlọ́kàn rere. bàbá ìmáàmù Gàmbàrí ìkanra bẹ́ẹ̀ bá pàdé wọn lóde wọ́n jẹ́ ẹsẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe tán wọn à ní kanra àfi wọn tọrọ fún yín àfi wọ́n bẹ Ọlọ́run fún yín. wípé àárín yín àárín yín. iná ni wọ́n wà tẹ́lẹ̀ kọ́lọ́hún tó gbé wọn sókè yín masha Allah. ẹgbẹ́ ẹjọ́ wà tẹ́lẹ̀ kó tó gbé wọn sókè yín ẹ̀yin náà sì gbà bẹ́ẹ̀ abẹ́ gbà ẹ sì gbà. gbogbo àyín náà àgbà o agbapọ̀ ga ni wọ́n. Ọlọ́run tí fa àwọn ọmọ ẹni Ọlọ́run jáde nù ni wọ́n lè máa gbá bọ́ọ̀lù lọ́wọ́ Ọlọ́run àti níwọ̀n fi bọ́ọ̀lù lẹ̀ náà àrùn wọn sẹ́. wọ́n fẹ́ bẹ̀ wọ́n ṣẹ́ ní gbélé ọlọ́wọ́ òun lọ́lọ́run ṣe fún bàbá wa alhamdulillah. àmọ́ ìwà tòní tí òjò wọn wí láwà nínú wípé ìwà àti ọ̀rẹ́ ni wọ́n wá kì í ṣe ìwà àti àfà hayakumullah. afọlá Ọlọ́run bẹ Ọlọ́run afọlá Ọlọ́run bẹ Ọlọ́run bẹ ti tó. afọlá bàbá wa tani alkitab tani alkitab. afọlá wọn bẹ lọ́hùn afọlá wọn bẹ Ọlọ́run. ẹni tí ń wí pé ọ̀dọ̀ òun ni èṣù ti ń kéwú àmọ́ ìlíàmù ṣètánì orílẹ̀-àmù lóní òjì ó ti máa kéwú lọ́dọ̀ wọn dòní yọ ṣètánì bá máa kéwú yóò sì túbá ìlíàmù ni ò tí gẹ́ẹ̀tì ni ò tí jẹ́ ọmọ kéwú àwọn tí wọ́n ń pa àṣẹ tinú ilé ni wọ́n sì ń pa tìta gbogbo ẹ̀ náà lágbọ́dọ̀ ní. masha Allah. ẹ bá láwọn tán máa náà wù tí wọ́n máa lóga tí wọ́n máa dàbò tán lè fi tí wọ́n máa àrùkù ń jò lérí wọn bí alákàrà tó mórí kọ. àbíkẹ́ láwọn tí wọ́n lè dánilẹ́kùn àtàn lè dákẹ́ pé dákẹ́ àwọn torí ìjọ táwọn nǹkan bá fẹ́ àwọn yìí ń lè mọ̀ wọ́n wá wípé ń bolẹ̀ yìí tí ń bọ̀ wá ń lọrin tẹ́ ẹ fẹ́ kó bá àwọn ọmọ wa ní wọ́n já àfà gbogbo àwọn tára wọn hàn wá lè mọ̀ wọn níjọ́ bá kan wípé wọ́n ṣe é lójú ẹ̀ àwọn tí wọ́n sọ fún wọn ní wípé gbogbo tí ń bẹ lérí yín akú yọkàn jí láàárọ̀ yọkàn bá fún wọn ọmọ gbogbo àwọn kí ní sàlàfíà ọkàn ní mọ̀ nǹkan kan mọ́ ni. yóò wá àdìsí ti lérí ẹ̀. wọ́n wá àdìsí kò dé rí wọ́n bẹ̀rẹ̀ bùrù tẹ́míyà lọ́wọ́ rẹ̀ kó lóun ọ̀nà tí ẹni tí ń jẹ́ bẹ̀ mọ́ ọlọ́run kọ́ mọ́sá wà lùbáríkà. olúwa wà lùbáríkà alfáwà gbà átání alkitaba. ọlọ́run jẹ́ bàbá wa gógá ọlọ́run jẹ́ ló pẹ́jẹ́ láti bàbá wọn lè márùn-ún alfáwà gbà onílé ọmọ mùsùlùmí ìlú yìí ọlọ́run wọlé àwọn olúwa wọlé ayé gbogbo tíra Sheikh Adamu ní tíra àbáláyé ge pálí tó pálí gbogbo àfáà ló sì sọwọ́ lẹ̀ fún wa pálí tó pálí tíra gbogbo tíra Sheikh Adamu tán ṣe bí 100 lé tíra gbogbo ẹ̀sìn bẹ̀lẹ̀ ni wọn. ń bẹ̀lẹ̀ rí wọn lódìdí. wọ́n á lójú ayé Sheikh Adamu làwọn tí ń hàn nǹkan wọ́n ní gbà táwọn àwọn lè márùn wọn sọ wọ́n láwọn á ní gbà tí àwọn ṣe ẹ̀sáàmù àbí nǹkan àwọn apáàsì wọ́n wá déwájú àbáṣe àdàbàdàn ìwọ ni Abdulkadir ní à ó ní ìnáhu yahfasu ma yafhamu wa ma la yafhamu. wọ́n ní Adamu lórí rẹ̀ sí Adamu ní àti ntọ́pọ̀ yìí àti ntí ọ̀gbọ́ yìí gbogbo ẹ̀ ní ń bẹ lórí ẹ̀tọ́ ha níjọ́ tán ń bẹ lọ́mọ kéwú kó tó di pé wọ́n á gbọ́ gbogbo ẹ̀ yìí àsìkò tí wọn ò tí ì gbọ́ gbogbo ẹ̀ yìí ni wọ́n ti há gbogbo ẹ̀ sí rí. Masha Allah. tí sí Adamu fi lè sọ wípé ẹni yìí máa há nǹkan bí bàbá fi buwọ́ lu ọ̀rọ̀ wọn Masha Allah. ẹ̀yin náà tó tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run wọlé ayé wọ́n gbogbo àwọn àgbàlagbà wọ́n láwọn àgbàlagbà ní kálẹ̀ wọ́n wọlé bàbá wa Sahibul Bayan wọ́n láwọn alfáwà gbà Maulana Sahibul Bayan wa Tibyan wọ́n wọlé dọ́kítọ́rù wa Yunus wọ́n náà fi ọlá alfáà àgbà Albarisi alfáwà Albarisi as-Salati alfagba Albarisi alfagba bẹ́ẹ̀ bá ń rún ní pé Albarisi láàfàgbà tọ́bálẹ̀ Albarisi ọ̀ ní pé láàfàgbà wọ́n jẹ́ àfàgbà ńlẹ̀ wọn ni wọ́n dá àfàgbà ńlẹ̀ yìí ló fà á ẹni tó bá máa jẹ́ àfàgbà ńlẹ̀ wọn yóò pe àlùfáà Albarisi láàfàgbà alfáwà Albarisi ó pè wọ́n láàfàgbà lọ́rọ̀ àwọn bàbá àti wọn làwọn ń wò ń jọ́nà pọ́lọ́ mọ́sàdí àdàbí wọn
La ilaha illallah. bàbá wa rí ọmọ lónìí torí bíi bàbá a gbọ́dọ̀ gbé sípò bàbá. Ọlọ́run kó wọlé ayé. Olúwa wọlé ayé. àlùfáà wa oníwàásí kọjá mi wọ́n gùn. Àlùfáà oníwàásí. ọwọ́ wọlé Maulana hasbunallah. Maulana hasbunallah. Ọlọ́run wọlé bó ti ṣe yín jẹ́ àlùfáà wa Ṣíṣe. àlùfáà wa Ṣíṣe. wọlé àlùfáà wa Kàwú. Kàwú àlùfáà wa Kọ̀wáfí. àlùfáà wa. gbogbo wọn bàbá wa gba ìmáàmù Kòló. àwọn àlùfáà Ọlọ́run wọlé àwọn tọ́wọ́lá bàbá wa níbi igọ́rẹ̀. Ọlọ́run tatún ni bàbá wa Gàmbárì. Ọlọ́run jẹ́ àríyìn pé kọ́wọ́lá wọn kọ́wọ́lá bàbá wa P.R. kọ́wọ́lá gbogbo àwọn àlùfáà. àwọn àlùfáà wa ìbejì bàbá Lágége. oníwàásí ogun. ìbejì bàbá Ọlá Lágége. pẹ̀lẹ́ yìí ṣe àwọlá àwọn ìbejì bàbá Lágége tọrọ. Masha Allah. àti bàbá wa ń sàkámà. àti bàbá wa wà níwáni. ní. gbogbo yín pátá bẹ́ẹ̀ la fi tọrọ àtàwọn tí àtúnrántí wọn. fún àlùfáà oníwàásí. Ọlọ́run ó san yín lẹ́san olóore. Ọlọ́run san yín lẹ́san olóore. Al-Fatiha.